Hello. Hello. Ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ kú ètò. Yes sir. Ẹ kálẹ́ sir. A Ṣé kú fẹ́ bá wa dá gbìyànjú. sétò? Yes sir. Ọlọ́run á gbà fún wa mà. Àmín sir. Gbogbo ń dá ń fẹ́ ló máa tẹ̀ wọ́n lọ́wọ́. Àmín o. Ṣé rí mo tẹ̀lé yín gan lénìí mo tẹ̀lé yín gan lénìí lórí ètò. Ṣé rí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan náà àwọn ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹnìkan fún yín ní information nípa pé àwọn warehouse wà nílùú Nàìjíríà tí owó wà nú ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sir. Ṣé rí kí n sọ nǹkan kan fún yín? Ṣé rí lórí information tán fún yín yẹn? Bẹ́ẹ̀ni. Information tó confirm mi. Because èmi tí mò ń bá bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí mi tí mò ń sọ̀rọ̀ fún yín? Láti bí ẹ jẹ́ kí n bù kéré bí 15 years ago. 15 years ago. 15 years ago. Bóyá táìmù yẹn àṣẹ̀wá náà ṣe jáde páńkúrò lè kéwú bákan ni. Àwọn tíìmù kan wá sọ́dọ̀ mi láti pé ṣé mo níṣẹ́ ìṣújú lọ́wọ́ àwọn iṣẹ́ ìṣújú tó ṣe pé téèyàn bá lò tẹ́nì kankan ò ní rí yẹn. Wọ́n ń béèrè lọ́wọ́ mi lọ́dún náà pé àwọn gbọ́ pàápàá ní pé mo tẹ̀ jiná kìnnìkan. Mo ní àti wárú nǹkan bẹ́ẹ̀ yẹn ò le. Pé tèmi náà bá ti rí owó pé tán bá ti lè gbowó lẹ̀ èmi náà rìnrìn ẹ̀ tí n bá sọ fún yín lórí ìrìn àjò yìí ni mọ́tò mi kan lọ sí. Tó ti yé yín bẹ́ẹ̀ yẹn ni. Ṣé wàá ráwọn warehouse yẹn ọ̀nà bíi 6 náà sọ fún mi lọ́dún náà. Ẹ wo 15 years ago sí àsìkò táwa yìí. Èèyàn kan ló pè mí. Ṣé wàá rí inú information tí mo gbà? Ó jẹ́yàn pàtàkì náà sọ fún mi ó ní confam ni o. Lọ́wọ́ àwọn ẹni tá àwọn youth yẹn pé kán lọ pé ní àwọn warehouses yẹn. Tó ti yé yín bẹ́ẹ̀ yẹn sì. Wọ́n sin owó sílẹ̀ bẹ̀. Hello. À ń gbọ́ yín sà. Ṣé rí inú àwọn warehouse yẹn? Àwọn warehouse yẹn ẹ jẹ́ n sọ àwọn ibi tí warehouse yẹn wà fún yín láwọn èdè mi mọ̀. Number 1 Ìbàdàn. Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ìbàdàn. Ṣé wàá rí warehouse yẹn ó tún wà ní ọ̀nà bíi 6 nínú Èkó mẹ́yẹn nínú Lagos State mẹ́yẹn láwọn èdè mi mọ̀. Ó wà bẹ́ẹ̀. Ṣé rí ní Ládìpọ̀ yẹn Ládìpọ̀ tẹ́ ń wò yẹn Ládìpọ̀ ó wà ń bẹ ọ̀nà 2 ló wà ní Ládìpọ̀. Nínú Èkó Òdúmọ̀tà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó wà nínú Èkó Òdúmọ̀tà bẹ́ẹ̀. Ṣó ti yé yín? Ó wà ní sáìdì ọgbà bẹ́ẹ̀. Ọgbà kan náà lọ́gbà Ìkẹjà ń bẹ yẹn ó wà ń bẹ náà bẹ́ẹ̀. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn sìn? Bẹ́ẹ̀ náà ló wà nílùú kan náà tó ń pè ní Ìlọrin ó wà ń bẹ náà bẹ́ẹ̀. Ṣó ti yé yín? But ṣe rí strategies tán lò pẹ̀lú àwọn kìíní. Àwọn kan mọ secret yẹn but àwọn tó bá ti mọ secret yẹn ṣó ti yé sìn wọ́n ń pa wọ́n ni. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? So nǹkan wá ṣe pẹ̀lú ẹ̀ ní àwọn oúnjẹ tẹ́ ẹ rò pé wọ́n ń kó sí warehouse káàkiri yẹn àwọn oúnjẹ yẹn náà lẹ máa rò pé wà ń bẹ̀. Ṣó ti yé yín sìn? Ṣé rí tá a bá bẹ̀rẹ̀ sí tú gbogbo warehouse state kọ̀ọ̀kan mo wá believe pé irú ẹni tó fún yín ní information yẹn gbogbo state kọ̀ọ̀kan làwọn owó yẹn wà ń bẹ̀ wọ́n ò mọ bọ́n ṣe fẹ́ kó jáde. Ṣó ti yé yín sìn? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo state kọ̀ọ̀kan ní àwọn owó yẹn wà bẹ́ẹ̀ ẹ wá mọ bọ́n ṣe ń sọ bọ́n ṣe fún yín. Torí àwọn tó mú information yẹn wá ń gbà yẹn àwọn yẹn wọ́n rí leak yẹn látara àwọn tó ń bá wọn ṣiṣẹ́ bọ̀ àwọn náà mọ bọ́n ṣe fẹ́ lọ kórú owó yẹn kan fẹ́ gbé jáde. Ṣó ti yé yín sìn? Bọ̀bọ́n ṣe nìyí. Ṣé rínú bíi rice nínú rice owó tí mò ń sọ fún yín yìí ṣe ìyẹn fún yín ní information yìí dáadáa ṣe owó tí mò ń sọ fún yín yìí kò ń ṣe náírà o. Dọ́là. Kò ń ṣe náírà o. Ẹni tó fún yín ní information yẹn ẹlẹ́rìí nìkan tó sọ fún yín pé owó yẹn kò ń ṣe náírà dollars pounds euro làwọn owó yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tán bá fẹ́ ká fọ́ Nàìjíríà ká fọ́ gbogbo ẹ̀ yàmáyàmá
àsìkò yẹn kù díẹ̀ kódà gan màá pé kú ìkí lọ́la àbálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbogbo àwọn tájọ wà nínú pé à ń ṣe tẹ́ gbìyànjú gbogbo everybody ẹ pass information yẹn out màá pé kú ìkí gan náà nísinsìnyí. ṣé ti yẹn bẹ́ẹ̀ yẹn ẹ̀yin yóò mi ní Nàìjíríà gbogbo wíwáàsì tí gbogbo yín lọ pátápátá ó dẹ̀ pẹ́ tó máa tún bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí o wọ́n lówó wà bẹ́ẹ̀. àwọn tí ṣe rí àwọn tí wọ́n líkì síkírìtì yẹn jáde ńgbà yẹn àwọn náà wá báwọn náà ṣe máa ṣiṣẹ́ tán máa rówó yẹn kó díẹ̀ ọ̀tí àwọn èèyàn lóṣẹ́ wọbẹ̀ nígbà yẹn àwọn èèyàn lóṣẹ́ wọbẹ̀ bọ́ àwọn iṣẹ́ tán bá ti rí ńgbà yẹn bí kẹsẹ̀ máa yọ kórí máa hàn àbí mi kan lò ó. shows láàrin ẹ bá wa kọ́ọ̀tì àárín yìí kẹ bá wa jù sí orí WhatsApp kẹ bá wa gbé káàkiri káwọn youth yẹn kán mọ̀ à ń gbọ́ yín sà àfà. ṣó ti yé ibẹ̀ yẹn sìn so situation yẹn ó wà ń bẹ̀bẹ̀ but ṣe rí the only problem ta ní ìsàlẹ̀ ni pé ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ ṣáwọn ọmọ tí wọ́n rú ń jẹjẹ àǹtí má sọ fún yín gbogbo bá ṣe wà ní diaspora tá à ń fúnra wa ní information yìí wọ́n rí information bẹ́ẹ̀ sálẹ̀ tẹ bá bí wọ́n sì pé ṣe wo kinní kan show kan wọ́n á ní ta ni ṣáwọn tí wọ́n rówó jẹ náà máa láwọn fẹ́ subscribe that is where the problem is ibi tí problem yẹn wà gangan èmi tí mo bá tún sọ̀rọ̀ Libya ni mo wà mo ṣẹ̀ tó dé láti Nàìjíríà ní ibi tí nǹkan le dé ibi tí nǹkan le tó lágbára dé. ó ti wá lẹ́tì kẹ́bà. ṣó ti yé àwọn àtàwọn wà ní Libya yìí náà sì by road yìí náà là ń lọ là ń bọ̀ by road là ń lọ là ń padà síbí by road là ń lọ là ń padà síbí by road là ń lọ là ń padà sí Libya ẹ wá worú àwa tá à ń lọ ẹ worú àwa tá à ń lọ tá à ń bọ̀ by road síbí báyìí kẹrí bá ti di á ti dìdàkudà á ti dìdàkudà. à ń gbọ́ yín. a ti dìdàkudà sínú dẹ́sàtì a ti dìdàkudà sí Libya torí war zone làwa wà ń bí ìbọn òjò wa lójú ń bí gbogbo ọmọ Nàìjíríà tó wà ní Libya ló mọ bọ́ ṣe ń yìnbọn. Gbogbo ọmọ Nàìjíríà tó wà ń bí gbogbo wa la mọ bọ́ ṣe ń yìnbọn ìbọn òjò wa lójú gbogbo lẹ́gùn tán ṣe so gbogbo ọgbọ́n tẹ bá jẹ́ rí gan sìn mo fẹ́ fún yín ní information nìkan bóyá ọgbọ́n ta bá máa dá so ti yé sìn tá a bá ráwọn èèyàn tó lè train àwọn boys káwa náà máa ní àwọn militants tiwa kalẹ̀ nílẹ̀ Yorùbá tó máa ṣẹlẹ̀. kọ́là ẹ mọ̀ kan èmi máa pè yín fúnra lára mi ẹ máa expect call mi lọ́la èmi àti yín ní láti sọ̀rọ̀ so à lè rub mind dáadáa àbí kò ìyẹn má jẹ́ ká já gbogbo ẹ̀ lórí social media má lè mọ bí mo ṣe máa gbé kalẹ̀. ẹ ṣé gan ni God bless you. kò sí wàhálà. ilẹ̀ Yorùbá gbé wa gbé gbogbo wa ẹ̀yin èèyàn mi ṣètìrí bẹ́ẹ̀ kọ́lọ́run ṣàánú wa ìlú tó ní recession wà kò sówó nìyẹn o wọ́n tún sin dọ́là wọ́n ń sin pounds wọ́n ń sin sínú ilẹ̀ wọ́n dẹ̀ sọ fún àwọn citizen wípé kò sí owó tó bá máa fi di January tí gbogbo ìlú kò sí ìlú tó wà lórí ilẹ̀ ayé tó bá di January tí ò kì í mọ́ lára economy wise nǹkan máa ń down ó máa shut down ní January ti Nàìjíríà níbi tó ti ya wèrè náà ti ń sọ sílẹ̀ nísìnyí pé kò sí owó fún yín ní January báwo lẹ ṣe fẹ́ survive wọ́n dẹ̀ ń kó thousands wọ́n ń kó pound wọ́n ń kó dollar wọ́n lọ ń sin sílẹ̀ ẹ wá ní pé àsìkò tí tó àbí ká tiẹ̀ ti ná bọ́lé everybody gan ní gangan gbogbo gómìnà ayé yín máa run ní ẹ ti ya wèrè Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ ti wó wèrè ayé yín ti run ìkànnì yín ẹ lè kúre láyé mo dúkẹ́ má fúláàgì náà lọ lè ṣe dúkẹ́ fúláàgì náà lọ olórí burúkú ni yín ayé yín ti run èyí tó yẹ ká kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká lọ bá wọn ní Nàìjíríà ká bá yé wọn jẹ́ ká tú gbogbo àwọn yúùtù wọn sílẹ̀ sí kúrò nínú ìgbèkùn káwọn náà rí ògo ayé wọn lò kọ́ tiẹ̀ jẹ́ èèyàn kan mọ ìdí pé èèyàn wá sílé ayé pé ìwásáyé ènìyàn gangan ẹ wá ń gbógun ti èmi ṣé mi ló yẹ gbógun ti ṣe é rí pẹ́ funfun yín èdè ń dín yín ni. ẹ funfun yín èdè ń dín yín Ọlọ́run ẹ wò ó ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ ẹ má bínú ṣe ti gbọ́ gbogbo bí ṣèyẹ ṣe rí lẹ́yìn ẹ má bínú
ẹ má bínú wọn, mo believe pé wọn ò fẹ́ jẹ́ kí n rí show yẹn ṣe, but mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pé àwọn kan tí wọ́n ń ṣe show ni wọ́n ń wá gbogbo nǹkan tó ń ṣe yẹn, so inú tèmi ti ẹ̀dùn yín pé at least nǹkan tí mo sọ ẹ̀yin náà rí ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀, so I love you all. Ẹ ṣé gan ni, ẹ má bínú, ẹ jẹ́ ká manage. Kẹ́ tó lọ, ẹ bá wa like page wa, kẹ́ dẹ̀ bá wa follow, ẹ bá wa share níwọ̀nba, ẹ bá wa share tẹ́ bá lè ṣe ti gbọ́, ẹ bá wa share because àwọn information yẹn a ní láti, and awareness we need it more. We see again ní ọjọ́ Wednesday, ikú ò ní pa yín, ikú ò ní pa mí. Till then, remain blessed. I won't stop loving you. You are very important to me. I love you genuinely. Thank you for being my friends. Love you.